káàbọ̀ sí channel Olóòtọ́ TV lórí YouTube tá a wà ń bí báyìí. Ẹ máa bá a like fídíò wa, ẹ máa bá a comment síbẹ̀, ẹ dẹ̀ máa subscribe ẹ̀yin tẹ́ bá ti subscribe sí YouTube wa. Kẹ́ ẹ lè bá a máa ráwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan bó ṣe ń lọ. Ní fídíò tẹ́ ẹ wò lọ nípa ètò ìsọmọlórúkọ, a ti béèrè kan sí wa pé ká dáhùn síbẹ̀. Ẹni tó fẹ́ sọmọ lórúkọ nílànà àbáláyé wa but tán sí ní Nàìjíríà, báwo náà ṣe lè ṣe? Ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn yẹn ká tó wá wọnú ọ̀rọ̀ tòní gangan. Interface lónìí ni pé àwọn ìgbésẹ̀ wo, báwo la ṣe ń ṣètò ìsọmọ lórúkọ nínú ìlànà Ifá, báwo la ṣe ń ṣe, àwọn ìgbésẹ̀ wo náà máa ń tẹ̀lé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ò ra àwọn nǹkan yẹn rí, níjọ́ wọ́n bá rí kán mọ́ rò pé bóyá eléyìí tó jẹ́ àwọn ẹlẹ́sìn àtọ̀húnrìnwá òun la dàbí ni pé a ṣe ẹ̀dá wọn kọ́. Èyí ti wà nínú ìṣẹ̀ṣe wa, ó ti wà nínú ìlànà wa. Àwa tí a bá bímọ lókè òkun tó dẹ̀ wù wá ká sọmọ lórúkọ nílànà àbáláyé, ó rọrùn, òyìnbó ti sayé dẹ̀rọ̀. Àwọn èròjà tá a sọ nínú previous video wa bíi eku ni, ẹja ni, ọtí ni, obì ni, àádùn ni, ẹ̀pà ni, ìrèké ni, ìmúmu ni, irú ni, iyọ̀ ni, epo ni, oyin ni, wọ́n ń ta gbogbo ẹ̀ ní African store. Ẹ̀yin ẹ kàn rà. Àwọn tó jẹ́ awo tó ń wà nílé, wọ́n á bá yín ṣèjókòó. Tó bá ti ṣèjókòó, ẹ̀yin ẹ kàn tan fídíò kọ̀. Tó bá ti tan fídíò kọ̀, ó ní ìlànà tí wọ́n gbà fi bá yín ṣe. Tó bá débi tẹ́ ti tọ́ epo sọ́mọ lẹ́nu, tẹ́ tọ́ yọ̀ sí lẹ́nu, tẹ́ tọ́ oyin sí lẹ́nu, wọ́n ó ṣàlàyé gbogbo ẹ̀ fún yín, ẹ dẹ̀ máa ṣe. Orúkọ yẹn ó sì ṣe kíni, yóò bá ọmọ yẹn lára mu. Orúkọ yẹn ọmọ yóò dẹ̀ ṣe kíni, yóò jẹ́ orúkọ ní àjẹgbó, yóò jẹ́ orúkọ ní àjẹtọ́, tí ó jẹ́ ní àjẹsóre. Torí mi máa sọ nǹkan fún wa wípé ìṣẹ̀ṣe wa ní tó rọrùn láti ṣe ni. Ní òní, ká má bàa ṣe gbára wa lásìkò ní òní, tó bá fẹ́ ṣe ètò ìsọmọ lórúkọ, ẹ má gbàgbé wípé ẹsẹ̀ ǹtáyé ṣe pàtàkì. Ẹ dì pé mò ń tẹnu mọ́ dáadáa. Torí pé kò sí bá sì fẹ́ sọmọ lórúkọ táà ní ṣe ń tán pè lẹ́sẹ̀ ǹtáyé. Odùfá tọmọ bá wá sílé ayé ó ṣe pàtàkì. Bàbá ọmọ àti ìyá ọmọ wọn ti mú odùfá yìí sọ́wọ́. Tó bá dọjọ́ tán fẹ́ ṣe sọmọ yìí lórúkọ, odùfá yìí wọ́n á tẹ̀ sójú ọpọ́n. Ṣùgbọ́n ètò àkọ́kọ́ ni wípé wọ́n á sọ bì fún Fá. Obì sísọ fún Fá yìí, nǹkan méjì ló máa ń ṣẹlẹ̀ níbi ibẹ̀. Á pẹran fún Fá. Ló fi jẹ́ wípé níjọ́ tẹ́ ẹ bá rí pé wọ́n fẹ́ sọmọ lórúkọ tí wọ́n sọ pé àwọn pẹran, kì í ṣẹran súná náà ń pa o. Torí pé àwa kì í sọ súná tí orúkọ làwa máa ń sọmọ. Wọ́n á pẹran fún Fá, wọ́n á fẹ́ràn bọ Fá. Tí wọ́n bá fẹ́ràn bọ Fá, wọ́n lè ti bọ Fá yẹn ní bí àná, because ẹran náà làwọn èèyàn ó jẹ tí wọ́n fi dáwọ́ ọmọ. Wọ́n lè pẹran níjọ́ tí wọ́n fẹ́ ṣe ètò ìsọmọ lórúkọ yẹn, àbí kán ti pa ní bí àná, kò bá wí. Tó bá wá dijọ́ tí wọ́n fẹ́ sọmọ lórúkọ gangan, wọ́n wá kọ́kọ́ lọ sọbì fún Fá, wọ́n á sọ orógbó, wọ́n á sọ àtàrí. Tó bá ti yàn, lẹ́yìn tó bá ti yàn tán, wọ́n á bẹ̀rẹ̀ ètò. Nínú tó ṣe pàtàkì tá a máa kọ́kọ́ ṣe ni wípé wọ́n á kọ́kọ́ ṣe ìsìn ìsúre fún ọmọ. Torí pé ẹ má gbàgbé pé ọmọ tí ò tí ì lórúkọ, ìkókó, túfúlù àbí ọmọ tuntun, òun náà máa ń pè wọ́n. Ẹ̀yin náà wá wò, tó má kàn ń pe ọmọ ní ọmọ tuntun, ìkókó, túfúlù, ẹ wo iye ọmọ ìkókó tó wà ní ọjọ́. Ẹ sì má gbàgbé pé inú fídíò tá a ṣe lọ, Ọ̀rúnmìlà jẹ́ ká mọ̀ pé inú tó jẹ́ pàtàkì ìsọmọ lórúkọ ni pé kí ìwúre náà lè bá a ṣe gbà. Kó má bá a ṣe sí àdàlú nínú ìwúre, kẹ́ni tó ṣe ìwúre gangan kí ìwúre ó lè bá a ṣe bá. Ẹni tá à ń ṣe ìwúre fún kí ìwúre ó lè bá a ṣe bá, ká lè bá mẹ́ni tá a máa dojú ìwúre kọ. Ẹ dẹ̀ má gbàgbé pé ètò ìsọmọ lórúkọ orò kan ni tá a fẹ́ ṣe fún ọmọ. Ẹni tá a wá ń sọ̀rọ̀ yìí fún kó wá má ní orúkọ, ibòmíì ni ó máa lọ. Iná bàbá wa ṣe máa ń kọ́kọ́ gbé orúkọ ọmọ síta nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Wọ́n á kọ́kọ́ ṣe ètò ìsọmọ lórúkọ, ètò gbọ́ orúkọ ọmọ jáde, wọ́n á kọ́kọ́ ṣe tó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ orò tó máa ṣe. Tó má ti ṣe eléyìí tán, wọ́n á ṣe àwọn àkànṣe ìwúre kan fún ọmọ. Tó yẹ pé àwọn àkànṣe ìwúre yìí ó ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀yà ara tọ́mọ yẹn gbé wá sílé ayé. Ojú ni, apá ni, etí ni, imú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi, ẹ máa bá wa like fídíò yìí, ẹ dẹ̀ máa share rẹ̀ fáwọn èèyàn. Elédùmarè fẹ́ràn àwọn ọmọ Káàárọ̀ Oòjíire, ó fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ débi pé gbogbo nǹkan tó Elédùmarè fún wa dáadáa ní gbogbo ẹ̀. Ẹ má jẹ́ ká yẹpẹrẹ rẹ̀. Ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire, ẹ jẹ́ ká padà sílé. Wọ́n á ṣe ìwúre, gbogbo ìwúre yìí wọ́n á ṣe fún ọmọ, kétí rẹ̀ ó má di, kójú rẹ̀ má fọ́, kí inú rẹ̀ kó má fi gbé àrùn, kó má ṣe gbá. Wọ́n á ṣe ìwúre fọmọ yẹn. Lẹ́yìn tó bá ti wá ṣe ìwúre fọmọ tán, ṣé ẹ mọ nǹkan tó kù? Wọ́n á ní kí wọ́n ṣe ìdúpẹ́ lórí ọmọ. Torí pé Ifá jẹ́ ká mọ̀ wípé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Dífá fún Ọ̀rúnmìlà bó ṣòwe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kárí ayé.
èjì ògbè lódùlódù irúmọlẹ̀ gbàmọlẹ̀ wá dúpẹ́ sí òní tẹ́ ẹ ṣe. Ifá jẹ́ ká mọ̀ wípé ọpẹ́ ṣe pàtàkì kì í ṣe nínú ẹ̀sìn àtọ̀húnrìnwá láti lọ rè bọ́rò tó ń pè ní ọpẹ́ o, torí pé kán tó kọ́ ẹ̀sìn àtọ̀húnrìnwá wá bá wa láwọn bàbá wa ti ń ṣe ìdúpẹ́ o. Wọ́n wá ní kán dúpẹ́, kí ìyá ọmọ ṣe ìdúpẹ́, kí bàbá ọmọ ó ṣe ìdúpẹ́, káwọn ẹbí ìyá ẹbí bàbá kán ṣe ìdúpẹ́ lórí ọmọ, torí pé ọ̀rọ̀ ọmọ ó táròyé ń rò ọ̀rọ̀ ọmọ tó ń téèyàn máa ń dúpẹ́ sí. Àjàjà tómi ò bá tiẹ̀ dànù ká gbé òfò ó tọ́ pé ju ọpẹ́ lọ. Wọ́n á ní kí wọ́n dúpẹ́, wọ́n á kí àwọn fa ọpẹ́ tó fi jẹ́ pé ó ṣe pàtàkì kéèyàn ò dúpẹ́. Wọ́n bá ti dúpẹ́ lórí ọmọ tán, wọ́n á ní kán kí Ifá ẹsẹ̀ ń táyé ọmọ, Ifá tí wọ́n dá tó ṣalátẹ̀lé ọmọ wá sílé ayé, wọ́n á ní kí wọ́n ó kì í. Bọ́n bá ti ṣe eléyìí tán, wọ́n á ní kí wọ́n ṣe wúre ọ̀kànràn àìkú. Odù Ifá pọ̀, ṣùgbọ́n àwọn odù Ifá kan bẹ tó jẹ́ wípé ó ṣe pàtàkì nínú àwọn ètò kọ̀ọ̀kan. Àwọn Ifá tá a máa ń kì nígbà tá a bá ń tẹfá ọ̀tọ̀, àwọn Ifá tá a máa ń kì tá a bá ń rúbọ ọ̀tọ̀, èyí tá a kì tá a bá ń ṣègbéyàwó ọ̀tọ̀, èyí tá a kì tá a bá ń ṣílé ọ̀tọ̀, èyí tá a kì tá a bá ń ṣèkómọ ọ̀tọ̀. Nínú àwọn Ifá tá a máa ń kì tá a bá ń ṣèkómọ, òní fọ́kànràn àìkú wà. Wọ́n á ní kán kí fọ́kànràn àìkú, torí pé nǹkan burúkú ni kí lá ó sojú ìyá rẹ̀ kó. Ohun ìbànújẹ́ ni kí kàn ó sojú ìyá rẹ̀ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. Àdánù ìbànújẹ́ ìpayín kékeré ni kí mọ̀jèsí ó tojú òbí ẹ̀rọ̀ run. Kò sóbì kankan tó jẹ́ pé ó mà ti wá yí ọmọ tí ó sì tún fẹ́ mà ti padà rẹ̀. Wọ́n á ní kán kí fọ́kànràn àìkú. Tó bá ti kí fọ́kànràn àìkú tán, wọ́n á ní kán wá gbogbo nǹkan tẹ́nu jẹ tí mo sọ, wọ́n á ní kán fi ṣèwúre fún ọmọ. Àádùn ni, ẹ̀pà ni, wọ́n á dẹ̀ máa kí Ifá rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n máa fi ṣèwúre fún ọmọ. Tó bá ti ṣe gbogbo eléyìí tán, bẹ́ẹ̀ náà wọ́n mọ fún ìyá ọmọ pé kó máa jẹ. Ó yẹ kó ọmọ jẹ nǹkan yìí fún ara rẹ̀, ṣùgbọ́n torí pé ọmọ ò tí ì lè yanu láti lè fi jẹ gbogbo nǹkan yìí, wọ́n á wá mọ fún ìyá rẹ̀ pé kó mọ bá jẹ pà, kó jẹ rèké, kó jẹ múmu. Tó bá di bí omi, wọ́n á fomi sọ́mọ lẹ́nu. Tó bá di bí oyin, wọ́n á tọ́ sí lẹ́nu. Tó bá di bí epo, wọ́n á tọ́ sí lẹ́nu. Wọ́n á fi gbogbo eléyìí, wọ́n á fi ṣèwúre fún ọmọ. Bétò yìí ṣe lọ, ní ìgbà tán má ti fi nǹkan tẹ́nu jẹ, tán má ti fi ṣe ìwúre fún ọmọ tán, gbogbo ń tẹ́nu jẹ, tán má ti fi ṣe ìwúre fún ọmọ tán, wọ́n á ní kán so ìdè, wọ́n á so ìdè Ifá fún ọmọ, wọ́n á kí Ifá ìdè síso, torí pé láti kékeré náà ti máa ń sọ ìdè fọ́mọ. Tá a bá dẹ̀ wo ohun tó jẹ́ pàtàkì ìdè síso, pàtàkì ìdè síso ò kéré, àmì ọ̀pẹ ní, àmì tó jẹ́ wípé ó máa ń yọ̀yàn kúrò nínú ewu. Ifá tó ní ìdínsẹ́ ìrẹ̀lẹ̀ṣẹ́, igi ọgbà sẹ́kẹ́ ni ó yọ̀ mí, bẹ́ẹ̀ ni ó bá yọ̀ mí kankan nílé. Dúrà fún ọlọ́wọ́ ọ̀pẹ, ọmọ bínú àgbọn mèrègún, ẹ wo ọ̀wọ̀ ọ̀pẹ lára mi, ẹ wo ọ̀wọ̀ ọ̀pẹ. Mo síndè sọ́wọ́, mo síndè sọ́rùn, ọ̀wọ́ kókó la fi wọgi, ọ̀wòsà la fi wọ àfín, lọ́wọ́lọ́wọ́ ní tẹran bẹ̀jẹ̀, ẹ wo ọ̀wọ̀ ọ̀pẹ lára mi, ẹ wo ọ̀wọ̀ ọ̀pẹ. Wọ́n á ní kán so de Ifá fọ́mọ. Tó má ti so de Ifá yẹn fọ́mọ, àpẹẹrẹ nu pé tẹ bá ti rọ́ ọmọ ẹ ti mọ̀ pé láì tiẹ̀ tí ì béèrè orúkọ ọmọ Ifá lọmọ eléyìí. Ó ní nǹkan kan tí wọ́n ń pè ní Ifá àgbéyè. Wọ́n á ní kí wọ́n gbé ọmọ, wọ́n á ní kí wọ́n gbẹjọ́. Wọ́n á mọ̀ wá sọ pé ọmọ tá a fẹ́ gbẹjọ́ yìí o, wọ́n á sọ pé àwọn fẹ́ gbowó ìdókòwò fún, pé owó tàn bá pa pé ọmọ yìí ló ní o. Wọ́n á ní kí ìyá ọmọ, wọ́n á ní kó gbọ́ ọmọ jó, pé torí pé ọmọ yìí ló yẹ kó jó fún ara rẹ̀, kó gba owó. Torí pé Ifá já mọ̀ wípé ilé ayé yìí owó ṣe pàtàkì. Ọlọ́run ọba rí ìfìtọ́kọjú rẹ̀ ṣẹ́jẹ́ tù. Bá fún mímì lògbà yóò fowó yàn pín lọ́run, òmìmì lògbówó la fi ń yàn pín lọ́run. Wọ́n á ní kán máa ná ọmọ yìí lówó. Tó bá ti wá gbowó yìí tán, wọ́n á wá sọ fún ìyá ọmọ wípé owó yìí ní o, ẹ lọ rè kó pamọ́. Ọmọ yìí o yóò máa béèrè owó tó bá dàgbà. Tó bá ti wá ń bi léèrè owó, ẹ mọ̀ pé ẹ̀ ní fún o, ẹ mọ̀ pé ṣé owó wo ló ṣe sí mi lọ́wọ́, ó ti ṣe owó sí yín lọ́wọ́ o. Pàápàá jùlọ táwọn èèyàn bá wá ń kí yín fún tọmọ, wọ́n mọ̀ pé ẹ gbà owó ọmọ ní, owó ọmọ ni wọ́n pè, wọn ò sọ pé owó ìyá àbówó bàbá o. Wọ́n wá kí Ifá fún wọn. Ọdún ojúde àbẹ̀yìngun ló kọ, adífá fún Ọ̀rúnmìlà. Wọ́n ní kó rúbọ kó ní gbèsè ọ̀run ó lè bá a ṣe sìn. Ta ló ní gbèsè ọ̀run ẹni? Ọmọ ẹni mọ̀mọ́ ló ní gbèsè ọ̀run ẹni. Wá ṣe yùn fún wọn. Tẹ́ bá ti wá ṣe yẹn tán, ètò kan tó wá ń bẹ tó ṣe pàtàkì, tó jẹ́ wípé kò ń ṣe pé ìrẹsì ta lọ jẹ ní ibi ìkómọ ló ṣe pàtàkì, kò ń ṣe àmàlà, kò ń ṣe ẹ̀kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ń pè ní oúnjẹ ẹ̀mí, ọ̀rọ̀ tọ́nisọ́nà. Wọ́n á sọ̀rọ̀ tọ́nisọ́nà. Ọ̀rọ̀ tọ́nisọ́nà yìí yóò wúlò fún bàbá ọmọ, yóò wúlò fún ìyá ọmọ, yóò wúlò fún àwọn ẹbí, àwọn ará, àwọn ojúlùmọ̀ tí gbogbo wọn jọ wá síbi ètò sọmọ lórúkọ. Pàápàá jùlọ bó là ṣe tọ́jú ọmọ tọmọ fi máa ń yáre, bó lòbí ṣe tọ́jú ọmọ, bó lèèyàn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á ṣètò sọmọ ètò ọ̀rọ̀ tọ́nisọ́nà yìí. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, ẹ má gbàgbé pé gbogbo ohun tí wọ́n ṣe látàárọ̀ ìwúre ni wọ́n ṣe. Wọ́n wá kí Ifá ọ̀sẹ̀ ìtúá. Ọ̀sẹ̀ ìtúá ló ní tùkọ̀,
òun ní mọ́ gbé ìwúre téèyàn bá ṣe ní gbé lọ sóde ọ̀run ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ rúbọ nígbà agún tẹ́ ẹ ṣe wúre tẹ́ ẹ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá ti gbé ọ̀sẹ̀ tùá sí gbígbà téèyàn ń ṣeré ni wọ́n wá ní kán kọ̀ọ̀sẹ̀ tùá ẹni tó bá jẹ́ àgbà awo níbi ètò sọmọ lórúkọ yẹn òun náà máa ní kó ṣe ọ̀sẹ̀ tùá tí wọ́n á dẹ̀ ti kí ọ̀sẹ̀ tùá tán wọ́n á ṣe wúre àpapọ̀ ẹnu àwọn òrìṣà ló bá di pé ètò sọmọ lórúkọ ni ọ̀bá jù bá ń lọ ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa tẹ́ bá ń wò wá ẹ bá wa like ẹ subscribe sí YouTube channel wa tẹ́ bá ní béèrè àtàwọn kan míì tí ò tún yé nípa ìsọmọ lórúkọ nílànà Ifá ẹ má ṣàláì sí kíni ẹ má ṣàláì bí wá.